síṣù kò sí tó jẹyán ṣẹ́rí bí ò ságbàdo kò sí tó jogi ìyá ṣàní ìyá dáadáa ìyá tí a ní màmá mi kíkà lọ́mọ lọ́sọ̀ọ́jọ́ ọ̀bí ẹ̀ láyé ọdọọdún láàárọ̀ ọgbọ́n ọ̀rọ̀ òbí láyé màmá káyọ̀dé mi màmá kàfáyà ẹ̀yin lọ́mọ òṣèṣẹ́ ní òyòyò òyòdákùnmá ọmọ ohun tí ṣe ni ò lẹ́ẹ̀pa ni ẹ̀yin lọ́mọ alákùnlé ẹ̀ẹ́dẹ́hùn rẹ òrìṣà òkè jẹ́ ńlá kí n dàbí onílẹ̀ yòówù mi màmá kàfáyà lọ́fi ní kékeré ìjẹ̀bú owó ni àgbà ìjẹ̀bú owó ni ìdúró ìjẹ̀bú owó ni ìbẹ̀rẹ̀ ìjẹ̀bú owó ni ẹ̀yin lọ́mọ yọ́mùyọ́mù lọ́rọ̀ tẹ owó mu lọ́rọ̀ gbọ̀dẹ. àní bí òṣìṣú kò sí tó ń jẹ́ ṣẹ́rí bí òṣàgbàdo kò sí tó ń jogi ìyá ṣàní ìyá dáadáa ìyá tí a ní ṣẹ́rí bàbá ṣoore tí ò lẹ́lẹ́gbẹ́ ó kà yín sí ṣẹ́rí pọ̀rọ̀ yín tọpẹ́ nínú ọlọ́pẹ́ ṣẹ́rí pọ́pẹ́ yẹyin kẹgbàlùkẹyọ kẹsọpẹ́ fún kíkà lọ́mọ kẹgbàlùkẹyọ kẹsọpẹ́ fún bàbá kẹgbàlùkẹyọ kẹsọpẹ́ fún bàbá aláṣàdé international market lamẹ́ríkà náà màmá káyọ̀dé mi ò ọdọọdún màmá kìfáyà ọdọọdún láàárọ̀ mọ́bì lórí àtẹ ṣẹ́rádé success lónìí kíyìn ṣẹ́rádé success yẹn success wà ní ìwọ affordable limited real estate náà máa ṣe wọ́n talẹ̀ aláṣàdé international market lamẹ́ríkà náà wà màmá káyọ̀dé mi ọdọọdún màmá káfáyà ọdọọdún láàárọ̀ lóbi lórí àtẹ ṣẹ́rádé success lónìí kí wọ́n lẹ́yìn gáàdù orí lọ́mọ wọn ní sọ̀díkì kí ló tún lẹ́yìn gáàdù orí lọ́mọ sọ̀díkì ṣótúgbòrìndé o happy birthday to you mama ìgbọ̀dún ìṣẹ́jú kan.